Odua Media. Gbangbaji igi kéré wọ̀wọ̀ kòròkòrò orí kọjá ayé rọra ò sí mẹ́dọ̀ ojoojúmọ́ làáké ńlági ojoojúmọ́ làáké rẹ̀ ńlági o bó ṣe ń la dúdú náà mà ló ẹ wò ó ẹ̀yin tèmi mo kí wa káàbọ̀ sórí ètò kílẹ̀ rí sí fún ti ọ̀sẹ̀ yìí èmi náà sì ní tiyín ní tòótọ́ olólùfẹ́ yín pàtàkì ọmọ wọn ló wo òdùrú ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fẹ́ràn ọmọ àtàmátàwìn ọmọ ràmásán ọmọ ìjọkọ̀tàn ó ń pètè èmi rẹ̀ èmi rán ọmọ lágbélú ọmọ ìtún alága àgbélé ọmọ límẹ̀rí ọmọ àwà òṣùlé ọmọ bá àríjẹ àwọ̀ láàmọ̀ ayáfẹ́tawó lè rin ni mí èmi lọ́mọ bàbá kan omi tútù tí jóni fàìfàì àròdù òjígọ̀bì ni orúkọ mi gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé lórí ètò kílẹ̀ rí sí ni àtijọ́ máa ń fi ọ̀rọ̀ jomi tó ro ọ̀rọ̀ fikùn lukùn lórí àwọn ìrírí ayé àbí kàyéfì gbogbo tá a gbọ́ tó ṣẹlẹ̀ sí wa àbí tí ó ṣojú wa ẹ̀yin tèmi iléeṣẹ́ wa Nuwa Media ní iléeṣẹ́ kan pàtàkì tó ń fọ́n rere ẹ̀sìn èdè àṣà àti ìṣe Yorùbá kálékáko bẹ́ẹ̀ náà là ń polongo àwọn ọmọ wa tó ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ̀yin tèmi nílé lóko àti lẹ́yìn odi gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé èmi pàdé yín etí mi is always glued to the wall you know what I'm talking about bẹ́ẹ̀ náà ni mo lọ nínú ọ̀sẹ̀ tí a fẹ́ lò tán yìí ni mo bá lọ jókòó síbi kan pé kí n gbatẹ́gùn sí ayé mi mo ní kó bá mi wá ẹmu funfun kì í ṣe èyí tí ó ti ferment fresh palm wine mo ní kó bá mi wá pẹ̀lú àwọn ẹran ìgbẹ́ ni mo bá jókòó gẹ́gẹ́ bí mo ti máa ń ṣe mo bá ń jollof rice and fried rice in my life fúnra mi pẹ̀lú ìgbádùn ní àwọn kan jókòó ni wọ́n wá ń fi ẹjọ́ ara wọn sunra wọn lẹ́nìkan wá sọ wípé nǹkan kan máa ṣe ojú òun wípé ó ṣẹlẹ̀ ní àdúgbò òun jẹ́ kí ló ṣẹlẹ̀ ó ní inú ilé lòun wà tí òun wo ẹ̀rọ móhùnmáwòrán lòun bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ tí ìkan nínú àwọn ará àdúgbò wọn bẹ̀rẹ̀ sí ní lọ dáàdi ẹ bá mi ṣílẹ̀kùn ẹ bá mi ṣílẹ̀kùn bàbá ìbejì tún ti bẹ̀rẹ̀ o gbirigbirigbiri ó lóun bá sáré ṣílẹ̀kùn pé kí ló lè máa ṣe ìyá ìbejì ó ní báwo ṣe ń ṣílẹ̀kùn tí ìyá ìbejì wọlé tí òun pa ilẹ̀kùn dé bá òun kò gbọ́ ìgbì lára ògiri àkíṣẹlẹ̀ lẹ́fẹ̀ẹ́ bọ̀ ilẹ̀kùn jẹ́ ìgbà tóun máa yọjú sí àṣelójú bàbá ìbejì ló mú ègídà tó lóun fẹ́ ṣá ìyàwó òun pa bóyá ká ní òun ò ti ilẹ̀kùn ilé ìbá ṣá ìyàwó pa ó níyẹn lòun bá ní kí ló ṣẹlẹ̀ ó ní bí ìyá ìbejì ṣe bẹ̀rẹ̀ sí ní rojọ́ nìyẹn wípé bọ́kọ òun ṣe máa ń ṣe nìyẹn wípé gbogbo ọlọ́ṣàmọ̀ ládùúgbò wípé ní àwọn ẹ̀kọ̀ọ̀kan akọ̀dédé kó gbó nǹkan ọjà òun èlùbọ́ gàrí iyọ̀ ṣúgà gbogbo ẹ̀ á kó sójò kójò pa àbí kó dédé gbé garawa kó bẹ̀rẹ̀ sí ní yí omi dàlé àbí kó dédé kí òun mọ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí òun nílùú bíi bàrà kí ló ṣẹlẹ̀ kí lè bá fàdé ó ní bóun ṣe dúró ìṣá wípé oyún wà ní ara òun pé oyún yẹn lọ sí bí oṣù 2 àbọ̀ ó ní yẹn lọkọ òun dédé wọlé gàù ló ní àfẹ́lá kóun bá òun ní nǹkan pọ̀ lòun bá ní bàbá ìbejì ń bẹ́ẹ̀ mọ̀ wípé tóun bá ti lóyún òun ò lè bọ́kùnrin ní nǹkan pọ̀ àfi tóyún ìbá ti kọjá oṣù 4 ó ní bí bàbá ìbejì ṣe takú nìyẹn pọ̀rọ̀gọ̀dọ̀ pé kí ló ń bá òun sọ kíní kan kìrìkan ní ohun tó ṣàbí wàhálà nìyẹn ló di lílù nígbà tí lílù díẹ̀ ti fẹ́ pọ̀ jù lòun ríbi sá jáde ni bàbá ìbejì bá yọ ègídà ìyẹn ni ẹni tó ń rojọ́ bá ní òun bá tún pé bàbá òun jáde òun lọ bá bàbá ìbejì pé bàbá ìbejì ní kí ló mì kì í ṣe torí kóun lè máa bá nǹkan òun ṣùgbọ́n òun ṣe fẹ́ lòun ṣe fẹ́ ni wípé àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ anytime tóun bá ti fẹ́ ni kó fóun fẹ́ mọ̀ bóyá lóyún àbí kò lóyún ó ní òun lápá òun bá jábọ́ lò bá ọgbẹ́ bàbá ìbejì ṣé àlàáfíà yóò ti máa pọ̀ jù báyìí ẹ mọ̀ wípé obìnrin yìí kò ní okun àti agbára fún kinní yìí tó bá ti lóyún tí ẹ dẹ̀ mọ̀ wípé dókítà ti sọ pé kò gbúdọ̀ súnmọ́kùnrin ní àwọn àkókò yìí àfi tipátipá ṣàfẹ́ bóbìnrin ṣe é gan aṣọ oúnjẹ ni ẹ tí ẹ lè máa ra ó níyẹn ṣáà ló bá bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ ó ní bóyá bẹ̀rẹ̀ tó òun nìyẹn the long and short of the gbogbo ẹ̀ ni wípé at the end of the day ó ṣe débi pé ó fi obìnrin yẹn dé àyè pé obìnrin yẹn ní láti lọ fi ẹjọ́ sun ìjọba wá wọn lẹ̀ fún bàbá ìbejì wọn ò kọ́ra wọn ní lọ́kọláya o àmọ́ wọ́n yá àgò fúnra wọn lágbájá ń gbọ̀tún tàmẹ̀dù ń gbé òsì wọ́n wá wọlé fún bàbá ìbejì wípé ó gbọ́ ìwọ̀n bàtà oyè kan pé kò ló gbọ́dọ̀ wà láàrin òun àti ìyá ìbejì ní gbogbo ibi tí ó bá ti ní wọn ọ̀dẹ̀ gbúdọ̀ kẹ́fìn ẹ̀ nílé ìyá ìbejì àti ìyá ìbejì bá fúnra ẹ̀ sọ wípé kó wá ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi kó ṣẹ̀wọ̀n ẹni kẹ́ máa ṣe kẹ́fẹ́ sọrí tìrí mo gbé wa rún wẹ̀wẹ̀ dédé tìrẹ́ fẹ́ sọ́rẹ́ ní ẹ fi ṣọwọ́ sí wa lórí àwọn ìtàkùn wa gbogbo lórí ayélujára lórí Facebook, Instagram, TikTok, Threads àti YouTube
a wà gẹ́gẹ́ bí Nuwa Media Official. Ẹ dẹ̀ lè tẹ àtẹ̀ránṣẹ́ sí wa lórí WhatsApp àbí pẹ̀lú email wa ìyẹn nuwamedia@gmail.com. Àlàáfíà la máa fi lo gbogbo ọjọ́ ayé wa o. Àtúnpàdé láìpẹ́ ọjọ́. Èmi náà ni tiyín ní tòótọ́ Àròdú Òjígọ̀bì. Ire o. Nuwa Media.